bí ọgbọ̀n ni ìfàkọ́dà biography méjìlá nílé mi so about 12 copies so inú wa máa ń dùn ayọ̀ wa máa ń kún ni lágbára Ọlọ́run ìdùnnú lẹ́yìn náà wà máa rí gbogbo kábíyèsí tó wà ń bí adúpẹ́ o ẹ ṣé ẹ kú dìde o ìlú yìí ọ̀dẹ̀dẹ̀ ìtì yìí náà níbàjẹ́ o gbogbo ọ̀túnba ẹ ṣé adúpẹ́ o the council of chiefs ẹ ṣé adúpẹ́ ìrẹ́gbẹ́gbẹ́ council adúpẹ́ ẹ ṣé o bàbá ẹgbẹ́ our amiable mentors bàbá ẹgbẹ́ our ìyá ẹgbẹ́ their spouses our advisor our acquaintances adúpẹ́ ẹ ṣé gan ni it's a wonderful honour to have you as mentors gbogbo àwọn òbí wa àwọn parents tó wà bí ẹ ṣé adúpẹ́ gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó wà bí ẹ ṣé adúpẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wa gbogbo àwọn ẹbí wa tó wà bí ẹ ṣé adúpẹ́ o àdélébáre àrìnàkórè o ẹ ṣé. Akan wajina sahabatna Rabbana salamna anfusana wa illam taghfir lana wa sayyamna wa lakunna minal kafirin Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada sallu ala nabiyil karim. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kí ọmọ ẹ.